ṣàgá o ẹ̀ ń bẹ nílé ní abẹ́ròde ẹjẹ́ lọ́kọ́ lọ́jọ́ bí òní Honorable Abiodun Isiaq Akinlade ọmọ lọ́jọ́ bí òní o ọmọ máàṣì tó ń sún lọ́jọ́ gbogbo ṣebí every 21st of March lọ́jọ́jọ́ sàmì tó délé ayé bàbá àdínní gbogbo yewa Federal Commissioner Federal Character Commission Ogoyewa Àwórì lápapọ̀ ọkọ̀ Lábísí ọmọ àmọ̀ pé ìtànà rẹ tó ń tàn mọ́lẹ̀ fáráyé oníwọ̀ lóòkùn òní báráyé fọwọ́ tì òní dà ló pa ti bí aṣọ tó gbọ́ aráyé òní rídìí rẹ ayé òní tí bí ọmọ mú ọ òní ṣubú bẹ́ẹ̀ lóní kọsẹ̀ ìdààmú òní wọlé tọ̀ wá Abíọ́dún ó ti ṣọdún èyí náà ó ṣe mí nínú ọ̀làǹlà àti ìdẹ̀ra elédùà ọmọ Akínládé o ọmọ Ògùn tó já fáfá ọmọ Ògùn tó ṣe fi yangàn mo ní ṣebí wọ́n lọ́mọ wọn lọ́wọ́ dé yẹn wá ọmọ oníṣàgá ìwọ lọ́mọ fẹsẹ̀ rìn gágán bá ọmọ abẹ́rẹ́ mẹ́ta ṣàgá ọ̀kọ̀ọ̀kan nù ọ̀kan yòókù ní bàbá yín fi ń rọ́gbà aṣọ wọn ní bí ewúrẹ́ bá sọnù níṣàgá lé wọn ní ẹ má mú lọ wọn ẹ má mú lọ̀rẹ́ wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ràn bọ́dùrẹ́ bá sọnù níṣàgá lé wọn ní ẹ má mú lọ wọn ẹ má mú lọ̀rẹ́ wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ ẹgbẹ́yẹgbẹ́yẹ bí bágùntàn bá sọnù níṣàgá lé wọn ní ẹ má mú lọ wọn ẹ má mú lọ̀rẹ́ wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ràn bí wọ́n ní ọ̀rọ̀ bàtà tó dùn wọn lójú bá sọnù níṣàgá lé lọ́sí ní kẹrọ wá o torí àwọn lọ́sọ̀mọ́ lọ́mọ ń dayà nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ tágìrì pọ́lá ọmọ yùmùyùmù lóró ké mo ní Honorable Abiodun ó ti ṣọdún èyí náà ó ṣe mí tẹ̀bí tará tó ojúlùmọ̀ Basirat Adékúnlé Afèdègbàwúrà lèmi jẹ́ Afèdègbàwúrà fúnra rẹ̀ ló ń kí yín fáyẹyẹ ọjọ́ bí ó ní bàbá àdínní yẹn wá happy birthday to you long life and continue to prosper mo ní ojú ìyá máa rọ́dún o ọdún ayé àbúrò.